wọ́n rí òkú ọmọbìnrin alárùn ọpọlọ kan lójú pópó. Lọ́jọ́ àìkú Sunday ọ̀sẹ̀ yìí ni wọ́n rí òkú ọ̀dọ́bìnrin alárùn ọpọlọ kan tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí Fati tí kò ju ẹni 30 ọdún lọ lójú pópó lágbègbè òṣèré odò ẹ̀fọ́ níjọba ìbílẹ̀ ìwọ̀ oòrùn Ìlọrin, ìyẹn Ìlọrin West nílùú Ìlọrin, ìpínlẹ̀ Kwara. Aláròyé gbọ́ pé látìgbà tí ìyá obìnrin alárùn ọpọlọ yìí ti kú ni ọpọlọ rẹ̀ kò ti pé mọ́ tó sì ń ṣe bí alágànná, àti pé ilé àkókò kan ni ó ń gbé tí àǹtí rẹ̀ yóò máa lọ gbé oúnjẹ fún un níbẹ̀. Wọ́n ní kódà kò tí ì ṣègbéyàwó torí ọmọ kékeré ni. Mọ́gàjí agbègbè òṣèré Alhaji Yakubu Abdulkadri tó bá Aláròyé sọ̀rọ̀ sọ pé nígbà tí òórùn gba gbogbo àdúgbò kan ni wọ́n tó tọpa rẹ̀ tí wọ́n sì rí ibi tí ọmọbìnrin alárùn ọpọlọ náà kú sí, tí wọ́n sì sin òkú rẹ̀ sí ààyè tí wọ́n máa ń sin òkú àwọn mùsùlùmí sí lágbègbè òṣèré nílùú Ìlọrin tí í ṣe olú ìlú fún ìpínlẹ̀ Kwara. Ibrahim Alágúnmu ló ń jábọ̀ ròyìn fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé online.